Previously on IRIRILAGBA. Ọdún wo mo ti rí wọn gbẹ̀yìn? Mi mọ̀ bó ṣe get address ọ̀dọ̀ mi gan. Mo kàn rí wọn náà, mi ti já. Ó kàn ṣàdédé wá. Mo ṣe rí nìyẹn. Ó wá mọ nǹkan tó ṣẹlẹ̀. Fira ẹ lọ́kàn balẹ̀. Sórí, téèyàn bá ti rí nǹkan tó ń le kò kí ń sá o. Ó dẹ̀ lè ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Ẹ mọ̀ bó ṣe ń lọ. Ẹ mọ̀ bó ṣe ń lọ láti ilé. Ṣé kí wọ́n á ní sùúrù kókó dìgbà tó bá béèrè fún yín? Omi ṣe sùúrù. Kò ní dáa kó jẹ́ pé àgbọn la máa lọ bẹ́ẹ̀ scout. Àti ìmọ̀nú ẹ̀ náà. Má jẹ́ aṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ àti rí nǹkan tó léwa má ti jẹ́ àmà sásàlà kankan káàkiri. Ẹ̀gbọ́n mi, kò yí sì bẹ́ ṣe ń sọ yìí o. Kò yí sì bẹ́ ṣe ń sọ ẹrù ọ̀rọ̀ ọkọ tèmi náà mọ̀. Ó yẹ kí o understand now. Adiola. Orí. Kò ní dá kó jẹ́ pé àlà máa lọ bẹ́ẹ̀ scout o. Nígbà tó ń ti béèrè anything lọ́wọ́ wa, ṣùgbọ́n kàn wá sóde wa ni. Ó kàn wá sí party lásán ni náà. Jẹ́ ní sùúrù fírẹ́ lọ́kàn balẹ̀. Lóòótọ́ nígbẹ̀yìngbẹ̀yìn òkè òkú òun ló kú rè o. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, darling. Happy birthday to you. Lágbára náà wá dàgbà wá jókòó. Lágbára náà ó ní kú mọ́ mi lọ́wọ́. Ọ̀rẹ́ mi. Happy birthday ọlọ́jọ́ bọ̀ ọlọ́run àpè wà. Bẹ̀rù. Ọmọ ọlọ́jọ́ bí dá. How are you? How old is she? 10 years? Wow. Thanks for coming. Thank you. Thanks for coming. Ẹ ṣe gbọ́sàn. Ó jàre. Ẹ mú lọ. Kí Akeem má lọ fi tiẹ̀ kó bá ẹ o. Kò lè fi tiẹ̀ kó bẹ́ẹ̀ mi rárá o. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ because mo sọ fún Ọlọ́run gan rí inú mi pé mo sọ fún pé n tó ń ṣe yẹ ẹ ọmọ alẹ́yìn ìbọn ó ní bóun ṣe fẹ́ ṣe nǹkan ni kò dẹ̀ kan mí kò lè fi tiẹ̀ kó bẹ́ẹ̀ mi. What I'm just praying is he shouldn't get himself prison, that's all. Mi ò get gbogbo nǹkan tó ń sọ lórí fóònù tó lè tàn wọ́n lè ti dáadáa fún mi. Akeem, mo sọ nípa bí mo ṣe bí ẹni tán fún ẹ, if you can remember. Okay, you're right. Fine. I have found the father. Okay. Tàwa ni bàbá ẹ o. Fẹ́mi. Fẹ́mi. Your friend, Fẹ́mi. No, bí mo ṣe sọ yẹn ni kò jẹ́ ká ṣe kò lè tó yẹn.
Okay, Omoruko. Àlejò kan dúró dè mí. So jẹ́ kí n attend sí. I'll call you back. All right, Oshe. Doctor. Good afternoon, sir. How are you? I'm fine. I'm very fine. Yeah. Ẹ má bínú pé mo pẹ́ mo ṣe àwọn kankan ní ọ́fíìsì òun ló jẹ́ kí n pẹ́. It's okay, doctor. Result yẹn ti jáde, sir. Okay. Yeah. Doctor, kí ni result sọ? Èyí tó jẹ́ ẹni ìtàn yẹn kò kí ń ṣe ọmọ yín. Ṣùgbọ́n ìyanu yẹn ọmọ yín ni. Really? Bẹ́ẹ̀ni. It's okay. It's okay, doctor. Let me have the result. Okay. No, don't worry. It's okay. All right. That's nice. Micheal and lo àwọn ògùn yín dáadáa. Yeah, very well. Ẹ ṣé gan. Thank you very much. Okay, sir. Ẹ ṣé. IRIRILAGBA. Chief, I thank you alone. Look here. Chief, ìjọ tó yọ Ọlọ́run bẹ́ẹ̀ ni. Ìjọ ẹ̀bùn mi láṣìírí. Ṣé rí? Nígbà tí mi ò rí ọkọ mi ló bùn mi láṣìírí. Ìjọ mo fẹ́ kí ẹ̀yin náà bùn mi láṣìírí báyìí. Ṣé rí? Ẹ ṣe ń wù mí àwọn ẹbí ọkọ mi. Èèyàn yìí ni mí lọ́dọ̀ ọ̀run. Ẹ jọ̀ọ́ má jẹ́ kí n tẹ́. Ìjọ Chief. Chief, please, thank you. Please. To your long from Babi. Ṣé o rí nǹkan tó ń bẹ́ mi fún yìí? Nǹkan tó difficult gan ni. Let me tell you. Mi ò tí ì rí ọmọ yìí. Mo ti fi ń lálàá. Ayùn ẹ̀ ti yùn mí. Ẹ̀jẹ̀ ń ràn lára mi náà. Ọmọ tí mi ò rí in the last 10 years. Kì í ṣe nǹkan tó rọrùn. Chief, please. You're not I beg you. Please, Erotola, Mommy, Erotola, call me, please. Please. Don't touch me. Fẹ́mi, má fi ọwọ́ ẹ̀ kàn mí. Ó ga o. Nítorí nǹkan ayé, nítorí ọ̀rọ̀ ayé. Fẹ́mi, ìwọ lọ torí bọ nǹkan tó ò lè bọ́ nínú ẹ̀ forever. Look at yourself. Look at you. No. Níwọ̀n náà. Àlejò ń gbénu lẹ́yìn. Ó lè ní kan tó tó yẹn nínú ọ̀dẹ̀ sọ fún mi. Ìkà máa ní ẹ o. So èṣù ni mò ń bá gbénu lé. Bí ikùn ẹ ṣe pẹlẹbẹ mú àjà ẹ̀, ó jì ju kànga lọ. No, Fẹ́mi, I am highly disappointed in you. Ó máa burú lẹ́dà ó burú lọ́kùnrin o. Fẹ́mi. Ó dà. Now, jọ́sìn lọ náà, tí nǹkan mi bá wà nínú ẹ̀, máa sọ báyìí mo fẹ́ gbọ́. Because mi ò fẹ́ gbọ́ ìdí nẹ́rẹ́ tuntun kó máa sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀.
Now, má sọ nǹkan tó bá wà nínú ẹni. Nísinsìnyí, má sọ fún mi. Adéọlá, o ṣeré ṣáàdáríjì mi. Adéọlá, àti nǹkan tí mo ń try láti explain fún ẹ ni pé sórí gbogbo kíni ti ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ èmi àti ẹ tó mi ò láwùí jáde kankan tí mo fẹ́ sọ ṣáàdáríjì mi. Ṣé máa ń dáríjì ọ̀ ni? Kémi dáríjì ẹ̀ lẹ́nu ẹ̀ka ni. Bí fún ẹ ṣe pẹlẹbẹ mọ́ àyà ẹ̀, nǹkan tó wà nínú ẹ̀ kànga ni. Ikùn ẹ̀ jìn. No. The only thing tó lè ṣe fún mi tó máa fi jẹ́ kí inú mi dùn òun ni pé mi ò fẹ́ rí ìwà àti débì mọ́ láyé. Tí mo bá wá tún wá rí ìwà àti ẹ̀ máa wá pa ẹ̀ máa wá pa ara mi. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ọlọ́run tiẹ̀ jẹ́ ká rógun pé à ń para wa kí ni mi àti débì fẹ́ dàpọ̀ nígbà tí wọ́n ṣe pé bóyá orí mi ò pé àbí mo fẹ́ kí gbogbo àṣírí tó wà nílẹ̀ kó tú everybody lọ́wọ́ nígbà tí wọ́n ṣe pé mi ò gbọ́n èmi àti débì ò lè ní ìkọ̀kọ̀ pọ̀. Bó ṣe sọ bóyá sọ̀rọ̀ ó ń dùn lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ẹni rẹ̀ mo tún lọ kàn mí o mo sọ tèmi nìyẹn. Adéọlá ní sùúrù. Kí ni sùúrù? Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kò sí nǹkan kan mọ́ mo kàn fẹ́ kó trust mi. Trust ẹ kémi trust ẹ Fẹ́mi trust ló sọ bẹ́ẹ̀ yẹn mi ò lè trust ọkùnrin mọ́ láyé mi tí màá fi wọlé Ọlọ́run sùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ kí trust ẹ ìwọ ló máa wọ pé nǹkan báyìí ló máa ṣe tí màá fi lè gain trust me again if not kò possible níwọ wọ́n kò wá sí tó kàn èmi o gbogbo ètò ìṣe yẹn mo ti sọ point tèmi but now Ọlọ́run abáwọn àti chief abayanjú ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa yanjú ọ̀rọ̀ ara yín kò jù bẹ́ẹ̀ lọ jọ torí Ọlọ́run mo fẹ́ sùn. Ọlọ́run yanjú ọ̀rọ̀ yẹn ọlọ́run abáyín yanjú ẹ̀ Fẹ́mi fẹ́ mọ́ ìyá yìí dá ǹjẹ́jọ́ jí for how many years? Yes, mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wípé mo pè yín ẹ̀jẹ̀ mi. Àwọn ní òpin ló ń ṣọlá Ọlọ́run àpọ̀ iná lè. Ṣé rí nǹkan mo fẹ́ sọ yìí? Mi ò bínú rárá o. Yorùbá bọ̀ wọ́n ní tí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòdodo máa bá òdodo irọ́ tí ẹ̀ ń pa fún mi láti ìgbà ẹwà òun ló dé yìí. Mo ti find out through DNA wípé ẹni tán kì í ṣe ọmọ mi Akim nítorí di lọ gbé ọmọ fọlọmọ jẹ́ kí ẹni tó ṣẹ́gun sí kò jẹ́ ìwọ̀nba ń tẹ́rí náà ó ti tọ́. Dẹ́rì kò sí problem bàbá ṣe kọ nǹkan nílé ayé bẹ́ẹ̀ ló ṣe máa rí akọ́wé pa máa pàdé àmọ́ ohun tí a fẹ́ pínyà yìí kì í ṣe nǹkan tó dáa bẹ́ẹ̀ ó yẹ Ọlọ́run ó ṣe mí láàánú láti sọ fẹ́ pé mi ò lè continue relationship yìí mọ́ nítorí pé èmi fún ara mi mo gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀mí ara mi ó léwu fún mi torí dé yìí mo sọ̀rọ̀ gan àmì lè continue mọ́ Déọlá Ọlọ́run á wọ ọmọ ẹ fún ẹ lọ máa tọ́jú ọmọ ẹ lọ máa ṣètọ́jú ọmọ ẹ kò sí wàhálà Akim lẹ́yìn èmi tó bá need anything jẹ́ kí n mọ̀ kàn sí mi anytime ṣùgbọ́n it's no problem mo dúpẹ́ púpọ̀ ẹ ṣeun gan ni ẹlẹ́ máa lọ. Don't worry ṣé ọgbọ́n mo ti conclude pé tó bá need anything get in touch with me.
ohun gbogbo ti fojú hàn kedere kò sí àtúnwé asán mọ́ mo lè ti sọ fún yín pé anytime tó bá lè lè kankan kan sí mi. God bless you guys. IRIRILAGBA. Ṣé mi dé ládùúkẹ́ bí àwọn ọmọ yìí fún ṣáà? Ṣé mi ni mo la ọmọ méjèèjì? Ilé ìlú bẹ́lúbẹ́lú yìí àti ẹ̀gbọ́kù tí ẹ̀ mú kọ́lọ̀ mi díẹ̀. Àmọ́ ṣé mi ń wò bẹ́lúbẹ́lú? Ẹ tún wá wò lé. Ó ń lò pupa ẹ̀. Níbo ni mo ti pupa ná? Ọ̀gá ọlọ́mọ máa jẹ́ ń ṣòfò ara kẹ́. Mo ṣe wọlé mo ń kí ẹ lẹ́nu láti sọ̀rọ̀ fóònù lẹ́ ń tẹ̀. Mo máa ṣe check and balance. Sorry, mo ń ṣe láti. Bí mo ṣe wà yìí mi ò ní gbà mo máa ṣe check and balance o. Kò dájú pé mi ni mo bí àwọn orí bó ṣe mú bẹ̀rù bẹ̀rù máa wò máa wò. Mọ́mí dáàdì ni ò jẹun. Lọ. Dáàdì. Ṣé mi wá pupa ni? Yọ́nà mi wo ló pupa sí i báyìí? Darling. Darling. Kí ló dé tẹ̀ Check and jẹun? balance máa ṣe. Ebi ò pa mí ni. Ebi ò pa yín bíi ti báwo? Inú ń bí mi, I'm sorry. Inú ń bí mi, I'm sorry. Kíkẹ́. Kí ló ń bí yín? Ọkọ mi, má bínú sí mi. Mo kí mi ló kì í ṣe bẹ́yìn, ó dọ̀bù yẹ kí n pẹ́ lẹ́ni. Ó Àdùkẹ́, gbogbo tó ń ṣe mí kò kí n ṣọ̀rọ̀ ó dọ̀bù àbọ̀rọ̀ traffic. Ọ̀rọ̀ check and balance ló ti bá mi bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí. Ọlọ́mọ jẹ́ aṣòfò ara. Ọ̀rọ̀ check and balance ló ti bá mi o. Ọlọ́mọ jẹ́ aṣòfò ara o. Check and balance. Bẹ́ẹ̀ ni o. IRIRILAGBA. Next on IRIRILAGBA. Ẹ pẹ̀lẹ́ àbúrò. Jọ number 7 Alex Close ni mò ń lọ. Kí n yà báyìí kí n tún wá yà báyìí. Hello, Chief. Why tẹ́ ṣe báyìí? Mi ìṣàlá ìbẹ̀ ṣe báyìí. Ṣé fẹ́ káṣírí tú ni? No understand. You have to consider my home as well. Oh, Chief, why are you doing this? Why? Mo ti gbọ́ ẹ̀wọ̀n máa pè é later. Ọkọ mi ti dé. Láyé yìí ni mo sọ, láyé yìí. Tẹ́ bá fi kú, ṣé ìrìntàn ò rí? Lọ́wọ́ fi lọ lóyún. Òun lè. Tàǹdà mi. Láyé yìí mo sọ. Ẹ ní ṣerú ẹ̀bùn láyé tẹ́ bá fi kú. Àwọn ènìyàn tẹ́ ẹ̀rí o. Ẹgbẹ́rẹ́. Sẹ́mọ̀tò rẹ̀ báyé ẹ̀. Ojú ni sí ẹ̀. Lára àwọn ìrìnkú ìlú ọ̀nà ìjọ. Ìgbà tó máa wọlé, ẹrù ẹ̀tọ́ yìí. Ọlẹ́ ni mo jẹ́. Ìgbà fún yìí, ẹwọ́ ojú mi dáadáa o. Ó ti yẹ sí. Èmi kọ́ ni bàbá ẹ̀. Jọ́ tó tọ́lọ́ ó ti yẹ. Adéjà, Adé ti ṣe ti pẹ́.
Hello? Yeah, hello, Femi. Chief. How are you? Fine, sir. Ẹ kújọ́ mẹ́ta, sir. Jọ̀ọ́ mo máa fẹ́ tọrọ wọn kan lọ́wọ́ ẹ ni. Ṣé kò lè, sir? Mo ti really miss ẹni ìtàn gan. So I want him and Mo ń gbọ́ yín, sir. Kò sí wàhálà pẹ̀lú yẹn, sir. Kò sí problem. It's fine by me. Kò sí wàhálà. Oh, thank you very much. God bless you. Àmì, sir. Tẹ́yìn náà, sir. Ẹ pẹ̀lẹ́, sir. O ṣé. Kí ni wọ́n sọ? Wọ́n ní àwọn fẹ́ kí àwọn ọmọ wa wá spend weekend pẹ̀lú àwọn. Wọ́n ti rí lè ní ìsìn wọn gan ni. Àbí ṣe. Ìfàtà ni wọ́n ṣe ní. Ìyá. Ọgbà. Wàhálà. Dad, where are we going to? You guys are going to spend the weekend with Chief. No, my leg don't want to play game. Ẹ má dé lọ dààmú wọn. I'm